Office of the chairman of the local government. Ọ́fíìsì alága rèé olóròlú. Ní o. Ọ́fíìsì alága rèé o. Kò lè dá fún àwọn àwẹ̀. Wọ́n ti bàjẹ́ tán yányán ni. Kí ló dé? Ọ́fíìsì fáìsì rèé. Ọ́fíìsì vice chairman ni. Ọ́fíìsì vice chairman lóròlú. Òròlú rèé o. Ọ́fíìsì vice chairman. Ọ́fíìsì vice chairman rèé o. Kí ló dé? Ọlọ́run gbọ́. Ayé àwọn èjì bàjẹ́ o. Alógẹ́sọ̀ oṣù méjì. Kí ló dé? Lóròlú la wà yìí o. Ṣé wọ́n wá nínú kágbọ́n ní kò sí ẹ̀kọ́ ní káṣù? Kúrú èsì. Kúrú èsì. Wà lẹ́ẹ̀kọ́ tó kú èsì. Wọ́n ti bàlújẹ́ o. Ẹgbẹ́ yìí ò ní padà wá mọ́ láyéláyé o. Láyéláyé ẹgbẹ́ yìí ò ní padà wá mẹ́wò. Wọ́n á tún yọ lẹ̀kùn o. Lóròlú local government lẹ̀kùn wọ́n tún yọ yìí o. Tí wọ́n bá ń sọ ẹnìrọ́ ni wọ́n ń pa o. Kí ló dé? Kí ló dé? Òrùlé gọ́ọ̀mẹ̀ntì la wà yìí o.